Today is my family and I Sunday. Praise the Lord. Oh my God, hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bí ìṣe wa nínú ìjọ yìí, Sunday àkọ́kọ́ nínú oṣù kẹta ni a máa ń bẹ̀rẹ̀ My Family and I ní ìbẹ̀rẹ̀ ọdún báyìí, tí èyí sì jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ nínú ọdún yìí. A ti lọ káàkiri, a ti wò sọ́tún, a ti wò sósì pé ta ni a máa lò láti wá bá wa ṣe My Family and I Sunday today. Èyí tí a kò rí kókó tí a fẹ́ gbé yẹ̀wò tó jẹ́ single parenthood and its effect on Nigerian child, the role of the church. Ìdánìkàntọ́ ọmọ àti àwọn nǹkan tí ó lè ṣokùnfà rẹ̀ àti àbùkù tó lè mú báni nínú dídátọ́ ọmọ. Kí ni ojúṣe ìjọ nínú eléyìí? Èmi nìkan ni mò ń dá ẹrù yìí gbé láti ìbẹ̀rẹ̀, ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin, ìjẹ́ ìjọ ní nǹkan kan tó lè ṣe láti lè ṣe ìrànlọ́wọ́ fún irú eléyìí. Àwọn bàbá wa tí a pè láti wá bá wa sọ ọ̀rọ̀ yìí, ojú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko. Àwọn náà ni our father in the Lord, Pastor P.S. Ìmọ̀kẹ̀dẹ́mẹ̀. Àwọn ni center pastor tí wọ́n wà ní Òkè Ìgbàlà Center ní Ògbògbò. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ bí àwọn bàbá bí wọ́n ṣe máa bá wa sọ ọ̀rọ̀ yìí, tí wọ́n máa tan ìmọ́lẹ̀ sí ṣó dáa àbí kò dáa. Bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ̀mí máa darapọ̀ mọ́ wa, Olúwa sì ràn wá lọ́wọ́. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ṣíwájú ohun gbogbo, First and foremost, a dá ògo àti ọlá padà fún Ọlọ́run tó láyé àti ọ̀run. glory and honor is being given back to God that owns the world and the earth. Ẹni tí ó kà wá yẹ He that count us worthy láti rí ọjọ́ òní, to see today láti tún wà ní irú ìpàgọ́ ńlá yìí, and to be in this great gathering láti tún ní àǹfààní láti ní ìpín nínú prógrámù yìí. and to have a portion in today's program. Ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ So also I appreciate the committee tí ó ṣàkóso marriage counseling and guidance ti ìjọ yìí, that coordinate marriage and counseling department, tí Ọlọ́run sì lò takuntakun, that God is using mightily. tí wọ́n dẹ̀ wò pé well ó tọ́ sí mi láti wá síbí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ kan. That makes our Father worthy to come down here. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. So also I extend my greetings to our Father in the Lord. Ó rẹ̀ pọ́n ti dìde, wọ́n ti iṣẹ́ ọ̀ṣẹ́ tó gbọ́n lọ sí ibòmíì. In absentia. Fún ọwọ́ ìfẹ́. For the hands of love Èyí tí ó nà sí èmi ọmọ ẹ̀. that has been extended to his son. Ó rẹ̀ gbàládùá. I pray Ilé ológo ọlọ́mú àdébẹ̀. God will take us to his kingdom. Praise the Lord. Hallelujah. According to the letter, Gẹ́gẹ́ bí ìwé tí a fi ránṣẹ́ sí wọn, I saw the letter. àwọn bàbá wa rí ìwé náà. When the secretary of the church called me, Nígbà tí akọ̀wé ìjọ pè wọ́n, I mean the DCC secretary, the DCC secretary, when they called me, nígbà tí ó pè I wọ́n, don't know that he was the one that calling me. I did not know that he was the one that was calling me. àwọn àmọ̀ yìí pé akọ̀wé agbègbè ni ẹni tó pè wọ́n. Then
And later I recognized his voice and we greet ourselves. He said, something is going to happen here today. lẹ́yìn ọ̀pọ̀ ọ̀rọ̀ wọ́n sọ fún wa pé ohun kan yóò ṣẹlẹ̀ ní òní. Then he told me the topic. wọ́n sọ àkọ́rí ẹ̀kọ́ náà. Then I was moved in the spirit àwọn bàbá wa sì lọ nínú ẹ̀mí that this is the Lord's doing pé èyí ni ohun tí Ọlọ́run ń ṣe in a period like this. ní irú àkókò báyìí. And I pray for Baba and the committees wọ́n pàdánù fún bàbá àti àwọn ìgbìmọ̀ tó ń ṣàkóso that the Lord will begin to increase your wisdom in the mighty name of Jesus. pé Olúwa yóò máa sọ agbára yín di ọ̀tun ní orúkọ Jésù. Lecture delivered by Pastor P.F. Imogadebe on the occasion of my family and I Sunday at CAC Oshinubi DCC headquarters, hold on Sunday 6th of March 2022. wọ́n sọ̀rọ̀ nípa ohun tí àwọn bàbá wa ní tó máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní òní. Single parenthood and its effects on Nigeria child, the role of the church. dídá ọmọ tán àti ewu rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni ojúṣe ìjọ. According to the letter, gẹ́gẹ́ bí àkọ tí wọ́n kọ nínú ìwé tí wọ́n fi ránṣẹ́ sí wọn. the time there was no limit. àkókò tí wọ́n fún wa ó kúrú jọjọ. They said 45 minutes. ìṣẹ́jú márùndínní ọgọ́ta ni wọ́n fún wọn. Okay. So, well, I look at it that both ẹ̀jẹ̀ wákàtí méjì. And our father perused that if at all it's 2 hours, A ò lè parí ẹ̀. we can't finish it. Because I have 4 pages here. wọ́n ní no ojú problem. mẹ́rin. I will do justice to it. wọ́n ṣe ẹ̀tọ́ sí gbogbo. Genesis chapter 1 verse 28. Genesis orí kìíní. Let somebody read there quickly. Yes. Yes. Uh-huh. Yes. Yes. Uh-huh. Yes. Uh-huh. Yes. Praise the Lord. Hallelujah. Genesis 2:18. Genesis 2:18. Yes. Uh-huh. Otito. Ephesians 5. You read verse 22. Then you jump to verse 30. Yes. Éfésù orí karùn-ún Quickly. 22. Yeah. Yes. 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 Go to verse 25. And your call. Otito. Ephesians chapter 6, 1 and 2. And your more. Yes. Yeah. Praise the Lord. Hallelujah. Bí Ọlọ́run ṣe tóbi tó, As great our God is, bí ó ti lágbára tó, as powerful our God is, kì í ṣe kan láì nídìí. He will not do a thing without a reason. For every act of God, Ohun gbogbo tí Ọlọ́run ń ṣe, there is always a definite purpose a rí pé ó ní ìdí pàtàkì kan tàbí òmíràn tó ṣe ṣe behind it. lẹ́yìn rẹ̀. In Genesis chapter 1 verse 28, Ní Genesis orí kìíní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. specifically reveal one of the crucial and fundamental purpose Ó of fi marriage. èrèdí pàtàkì èyí tí Ọlọ́run fi dá èèyàn ó wá sí ìmúṣẹ. Reveal one of the crucial and fundamental purpose of marriage. Ó fi èrèdí pàtàkì nípa ti ìdílé hàn fún wa níbẹ̀ yẹn. Be fruitful, Ẹ máa bí sí, increase in number, ẹ máa rẹ̀ sí, fill the earth, ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, and subdue it. ẹ ṣe ìkáwọ́ rẹ̀. Ẹ yẹ ká gbàdúrà.
Olúwa jẹ́ ìrí ọ. Nínú ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ ìjẹ́ ìrí ọ, ẹgbẹ́ òsùnkẹ́ gbàdúrà bẹ́ẹ̀. In Jesus' mighty name we pray. Amen. Thank you. The Lord help us. Olúwa lọ́wọ́. Please, can I have a copy for my to interpreter, please? Just one. Then to Balawe to Batosi. Everything have Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. God said Olúwa wípé in the book of Genesis chapter 2 verse 28. ní ìwé Genesis orí kejì ẹsẹ̀ kejìdínlógún. Specific. Ó sọ èrèdí àbí èròǹgbà rẹ̀. And fundamental purpose of marriage. Èyí tí ó ní ṣe pẹ̀lú ìdílé. Be fruitful. Ẹ máa bí sí. Increase in number. Kẹ́ ẹ máa pọ̀ sí. Fill the earth. Kẹ́ Subdue it. ẹ sì ṣèkáwọ́ rẹ̀. That is what God said. Òun ni wí níbẹ̀ yẹn. Then God now took a step. Ọlọ́run tún gbé ìgbésẹ̀ mìíràn. How can they be fruitful? Báwo ni wọ́n ṣe lè Increase, gbilẹ̀? subdue. Pọ̀ sí kún rẹ̀ àti ṣèkáwọ́ rẹ̀. Then God took a step Olúwa gbé ìgbésẹ̀ to the book of Genesis chapter 2 verse 18. sí ìwé Éfésù orí karùn-ún. Genesis 2:18. Genesis 2:18. It is not good for a man to be alone. Kò dára kí ọkùnrin kó dá nìkan wà. I will give him a happy mate. Èmi yóò dá olùrànlọ́wọ́ dàbí rẹ̀ fún un. And that what leads to marriage. Ohun tí pa ìgbéyàwó nìyí. Then God bless marriage. Olúwa bùkún ìgbéyàwó. Specifically for the purpose of procreation. Pàápàá jùlọ fún bí ìgbìlẹ̀ sí. Praise the Lord. Hallelujah. The intention of God, listen very well, Èròǹgbà tàbí ìdí etí Ọlọ́run. is to raise godly children Òun ni kí Ọlọ́run kí a bí ọmọ tí a lè tọ́ ní ìhà ti Ọlọ́run. that will form a godly society. Bí ìgbé ayé ọmọ Ọlọ́run hàn ní ìgboro. That is the intention of God. Èròǹgbà Ọlọ́run ni èyí. That marriage will raise godly children Pé ìdílé yóò pèsè àwọn ọmọ tó wà ní ìhà ti that will Ọlọ́run. form a godly society. Èyí tó máa fún wa ní ìdílé tàbí àyíká tí ó Malak- ní ìpàdé Ọlọ́run. Malachi chapter 2 verse 15. Ìwé Málákì orí kejì ẹsẹ̀ kẹẹ̀dógún. Don't the Lord make you one with your wife, godly children from your union. Ọlọ́run fẹ́ kí a ní ọmọ tó máa ní ìhà tó máa wà ní ìhà ti Ọlọ́run pẹ̀lú ìdàpọ̀ ọkọ àti aya yín. Praise the Lord. Hallelujah. Godly home Ìdílé ti Ọlọ́run. is considered a home ruled by biblical Ó principles jẹ́ ìdílé tí ó ní ṣe pẹ̀lú ìgbékalẹ̀ Ọlọ́run. of God. Ìgbékalẹ̀ Bíbélì pẹ̀lú Ọlọ́run. And this is not it by the home, the Christian home. This is not it than the Christian home. Eléyìí kì í ṣe nǹkan bí kò ṣe ìdílé Kìrìsìtẹ́nì. Composition of a Christian home. Àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ìdílé Kìrìsìtẹ́nì. God-fearing father, Bàbá tí ó bẹ̀rù Ọlọ́run. God-fearing mother, Màmá tí ó bẹ̀rù Ọlọ́run. God-fearing children, Àti àwọn ọmọ tí ó bẹ̀rù Ọlọ́run. God-fearing maids. Ọmọ ọ̀dọ̀ tí ó bẹ̀rù Ọlọ́run. Lọ́kùnrin lóbìnrin. Ìbáàjẹ́ lọ́kùnrin tàbí obìnrin. Praise the Lord. Hallelujah. And that is the purpose why God created marriage. Èrèdí nìyí tí Ọlọ́run ṣe dá ìdílé. àbí The purpose of every marriage, èròǹgbà ìdílé kọ̀ọ̀kan. either secular or Christian. Ìbáàjẹ́ ti ayé tàbí ti ti Ọlọ́run. The purpose of every marriage Èròǹgbà ìgbéyàwó kọ̀ọ̀kan. is to raise godly children Òun ni láti ní àwọn ọmọ tí a tọ́ ní ìhà ti Ọlọ́run. that will populate the society. Èyí tó jẹ́ kí àyíká wa kó gbèrú sí i. The position of the society rises all on the position of the home. A rí pé àyíká wa ó ṣubú ó ń dìde nípa àwọn àṣìṣe ìdílé. Praise the Lord. Hallelujah. Gbogbo ata wà mí láàárọ̀ yìí.
Every one of us that are here this morning, Ilé láti wá o. we came from home. Olúkúlùkù bẹ̀rẹ̀ sí wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Every one of us started coming one. Ẹlòmíì ọkọ àti aya àtọmọ ọjọ́ rìn pọ̀. Some people, father, mother, and the children, they came together. Ẹlòmíì wọ́n rìn lọ́tọ̀ọ̀tọ̀. Some people, they came differently. Ibi iṣẹ́ àkùn láàárọ̀ yìí. And we are here this morning. Tábà ṣòro ọ̀fẹ́ nísìn. After the grace, Olúkúlùkù àtúntúká. every one of us will disperse. A tún padà sí ilé wa. We go back to our various homes. Bó bá kó máa wo ilé rẹ. I want you to examine your home. Gémi náà máa wo ilé mi. And for me to examine my home. Kí la fi ń ṣàkóso ilé wa? How is our home governed? Any home that is not governed on biblical principles. Ìdílé kí ìdílé èyí tí ò bá ní ṣe pẹ̀lú ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Quote me, it is not of God. A rí pé irú ìdílé bẹ́ẹ̀ kì í ṣe titi Ọlọ́run. I mean biblical principle. Nípa àwọn ohun tí Bíbélì fẹ́ àbí tó sọ. Ẹ gbọ́, Listen, ẹni tó ní nǹkan, who owns a thing? ẹni tó dàkọ́lẹ̀, Who created a thing? ó ní nǹkan tí mo fẹ́ rèé. What I want. Èèyàn ní rárá o, fẹ́ bẹ́ẹ̀. And you said, no, I can't do like that. Ó ní kò dá kí ọkùnrin kó nìkan dá wà. He said, it is not good for man to be alone. Èmi ò ṣòro tó dàbí rẹ̀ I fún. will make him an helpmate. Ọlọ́wọ́ inú ọgbà yẹn pátápátá pé there is no that is compatible. God perceived the garden pé kò sí ohun kan tó dàbí ẹnìkejì. Then ó wá ṣe obìnrin fún. And he made a woman. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Building a godly society Níní àyíká àbí ìgboro tí. in order to impart our community Èyí tó lè ran àyíká wa ní ọwọ́. that will spread to the whole nation has to start from the home. Nínú ilé wa. Praise the Lord. Hallelujah. The reason is that Èrèdí nìyí. every good and bad practices Ohun dáadáa tàbí ètò kù. in our society, in our nation, Nigeria, is from home before it migrates into the society. Kí ó tó dé àyíká tàbí ìgboro. Ilé ló ti wá náà. All individuals, all individuals, all individuals, all individuals. Gbogbo ènìyàn. Both man and woman, Ọkùnrin tàbí obìnrin. boys and girls, Ọ̀dọ́mọkùnrin tàbí who ọ̀dọ́mọbìnrin. make up a society. Òun lákòjọpọ̀ tá a pè ní àyíká. Who make the society? Ètò jẹ́ kí a ní àyíká, ohun tá a pè ní àyíká. Tó kóra wọn jọ tó di àyíká àti àdúgbò àti ìlú. Every individual group of the other that form society that build up a nation. Good of you. Emigrate from a family. Ó bẹ̀rẹ̀ láti inú ìdílé. The eminent personality, Gbogbo àwọn èèyàn jankan-jankan. noble and distinguished individuals. Àwọn ẹni ọ̀wọ̀ àbí ẹni àkúrẹ́. Fine. All well and notorious criminals Gbogbo àwọn alákatakítí tàbí àwọn ọ̀daràn pọ́nbélé. in our society Èyí tí a rí ní àyíká wa lónìí. do not fall from heaven. Kan jábọ́ látòkè wá. They are sure products Ó jẹ́ ohun kan tí ó ṣe of a certain family. nípa ìdílé kan tàbí òmíràn. They are products, Àwọn èrò àbájáde okay, from a home. nínú ìdílé kan nìyí. 60% Ìdá ọgọ́fà of the problem we are seeing today àwọn ohun tí a rí lónìí yìí in our society ní àyíká wa are linked a lè fi wé tàbí forísọ with the trouble pẹ̀lú àwọn àṣìṣe àbí wàhálà tó ń ṣẹlẹ̀ in our homes. nínú ilé wa. We cannot have good homes A ò lè ní ilé tó dára and have bad society. kí a sì ní àyíká èyí tí kò dára rárá. Neither can we have bad homes Bákan náà a lè ní ilé tó burú and have good society. kí a sì ní àyíká tó dára. Hence, Èrèdí nìyí. Ìdí single parenthood is not from God. ìdánìkan tọ́ ọmọ kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run. It is not the plan of God for man. Eléyìí kì í ṣe èròǹgbà Ọlọ́run fún ènìyàn. It is satanic. Ó jẹ́ ti èṣù. Because there's nowhere the Bible support it. Torí pé kò sí ibi tí a ti lè rí àwírí rẹ̀ nínú God Bíbélì. hates divorce. Ọlọ́run kò fara mọ́ ó kọ ìkọ̀sílẹ̀.
Praise the Lord. Hallelujah. You see, every philosophy, Gbogbo àwọn onímọ̀ ìjìnlẹ̀. every philosophy, Gbogbo àwọn ìjìnlẹ̀. or every idea or ideologies, Gbogbo àwọn àbí ohun tí à ń gbèrò àbí ohun tí ìjìnlẹ̀. if they are not biblical, Tí ò bá ní ṣe pẹ̀lú ti Ọlọ́run. all those ideology, philosophy are nonsense Gbogbo àwọn èròǹgbà yẹn tàbí ohun tó ń sọ yẹn ọdún pé kò ánsà tó ní kọ́hún ni. compared to the marriage that God instituted. Èyí tí a lè fi wé ohun tí Ọlọ́run fúnra rẹ̀ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tó Ohun tí ìdílé dà lónìí, What our homes turn to today ó lágbára pọ̀. is great. And I pray God will rescue homes in Jesus' name. Mo gbàdúrà pé Jésù yóò ṣàtúnṣe àwọn ìdílé wọn lórúkọ Causes Jésù. of single parenthood. Àwọn òkùnfà dídá nìkan tá ọmọ. Article in Sunday school. We've heard it in the Sunday school. Ìyẹn kò new. It is not new again. Let's go to the effects. Ẹ jẹ́ kí a lọ sí àwọn àbájáde rẹ̀. Its effect on Nigeria child. Àbájáde rẹ̀ fún ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ipa. The impact. Dídá ọmọ tọ́ ipa tó ní lórí àwọn ọmọ Nàìjíríà. The impact of single parenting on the Nigerian child. Then I said the picture of our society. Àwọn la fi ṣe ń gbé ṣe àgbékalẹ̀ àwọn àyíká wa. I said it there, èmi mo fi ẹ̀ síbẹ̀. Okay. The picture of our society. Àwòrán You are getting it now. àyíká wa. Fine. The picture of our society. Ṣé ká má tẹ alàgbàlọ́lá sọ lẹ́kọ̀ọ́ pé ìgbà ewu la wà. Ìgbà ewu. A wà ní ìgbà ewu. We are in the perilous time. Ká má tẹ ìwúlọ̀ tún máa fa àkókò ṣòfò. Without wasting much time. Ohun tí àwùjọ wa dà báyìí. What our society turns into today. At times I sit down. Ìgbà mìíràn màá jókòó. Màá jókòó màá ronú. I started thinking, ruminating. Ṣé irú ayé tọ́lọ́run fẹ́ ká gbére? Is it the kind of life that God wants us to live? But it's no surprise Bẹ́ẹ̀ kò yà wá lẹ́nu. because we are in the end time. Torí pé a wà ní òpin But ayé. wàhálà tó wà bẹ̀rẹ̀ o. These are the consequences. We are so gracious and we are so lucky Àwọn ní orí ọ̀fẹ́ tàbí ojú rere. as Christians Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. to have a Bible Láti ní Bíbélì. as our standard. Gẹ́gẹ́ bí ohun àwòkọ́ṣe Paul wa. told the book of Ephesians. Tá a bá lọ sínú ìwé Éfésù. Paul Ìwé Paul. told the people of Ephesians, Ó sọ fún àwọn ará Éfésù. the church in Ephesus, Àwọn èèyàn tó ìjọ tó wà ní Éfésù. fine, that on the last day, Pé ní òpin ayé. this is what is going to happen. Àwọn nǹkan wọ̀nyí báwọ̀nyí ni yóò ṣẹlẹ̀ To me, sí mi. it's a caution. Ó fi hàn àwọn ìgbékalẹ̀ No, caution. pé ká kíyèsára. Fine. Tí mọ́tò bá break down, When the vehicle break down, wọ́n ní gbogbo àtàlù mọ́tò is not new. Wọ́n kọ́ tó wọ́n máa pè ní sí caution. we have what is called sea caution. Kí ni triangle yẹn pupa? Tí wọ́n ti gbèsè ẹgbẹ́ ojú ọ̀nà. When it is placed by the Anybody that is coming, it's a sign that that vehicle, I can't hear you now. àwọn tó bá ń bọ̀ What is kí ni? wọ́n mọ̀ pé So it is cautioning the driver coming to drive what? Carefully. So if we the Christian at this time tí àwa kìrìsìtẹ́nì tí a wà ní ìgbéwu yìí and we are not cautious of what is happening, tá ò kíyèsí àwọn ohun tó ṣe láyìíká wa then adẹ̀ wọnú wàhálà lọ. and we are entering into a problem every now and then. Yorùbá bọ̀, Yorùbá dey says ewu wà ló kọ alóhùn gẹ́. we have war, we fear, Alóhùn gẹ́ fúnra rẹ̀ gangan. and even I don't Babalá ewu ni. it's a fear. Corrupt and perverse society. Corrupt. Gbogbo ìmọ̀ The effect now. àwọn èròǹgbà A society where fraud,
àwọn àdúgbò tí ritual killings, ìwà ojúkòkòrò, kidnapping, pípànìyàn, gbígbéyàn, assassination, apànìyàn ṣòwò, prostitutions, ṣìnà ṣíṣe, armed robbery, olè jíjà, human trafficking fífọ́ ọmọ rẹ̀ ṣòwò. are considered to be Wọ́n business. fi ń ṣe òwò lónìí. They are business today. Òwò ni fún wọn lónìí. Human lives are no longer sacred. Ẹ̀mí èèyàn kò jẹ́ wọn lójúmọ́, kò jẹ́ wọn ìyàsọ́tọ̀ mọ́. Something happened at Abeokuta of recent. A 16-year-old girl Wọ́n was kọ́ṣẹ́ iná Abẹ́òkúta láìpẹ́ yìí. Ọmọ ọdún was méjì. killed. Wọ́n gé orí ẹ̀. Àwọn boyfriend ẹ̀ méjì kan jẹ́ boyfriend kan jẹ́ boyfriend tí tó ń jọ wà. Wọ́n gé orí ẹ̀. Nígbà tí I have the something in my phone. Nígbà tí wọ́n interview mọ̀mọ́ ní wọ́n rí interview a ò rí bàbá. Nígbà tí mọ̀mọ́ fẹ́ sọ mọ̀mọ́ ní bàbá wo bàbá ti lọ tipẹ́tipẹ́. Different. Ohun táwọn sọ ń bẹ̀ náà ni pé nígbà tí wọ́n mú ọmọ yìí tí wọ́n pa tó ń bẹ̀ sí ní ṣe pé kí ló fà á, kí ló ṣẹlẹ̀, wọ́n ní àrí bàbá, màmá ní bàbá ti lọ tipẹ́tipẹ́. Àwọn ohun táwọn sọ nìyí. Political assassination Pípa àyàn tó ní pé mo fẹ́ dé ipò and wanting destruction of property láti máa bá ohun ìní kan àbí are òmíràn jẹ́. becoming a norms in the game of Ó ti politics. jẹ́ ohun tí a mọ̀ pé ara òṣèlú náà ni. Bámú. Ẹ̀mí. Ẹ̀yin kẹ̀. Who are you? Wo mi ò ní gbà o. I won't take it o. Ilé ni wọ́n ti jáde náà. Before now they started from home. Ilé ni wọ́n ti jáde. They are coming from home. Ẹ bá dé kó. By the time they get to Lagos. Ẹ bá dé kó when you get to Lagos. When you get to Lagos. Àwọn bámú ló ta mẹ́ta. We have different people at different junctions. They are from homes. Ilé náà ti jáde wá. Political talks. Àwọn ọ̀daràn òṣèlú. Children that have been frustrated. Àwọn ọmọ tí wọn ò ní ìran àbí tí wọn ò ní ọjọ́ ọ̀la. They thought there is no future any longer. Wọ́n ti gbà pé kò sí ọjọ́ ọ̀la tó dára fún wọn mọ́. Then they thought the only way they can survive Wọ́n sì pinnu láti ọkàn pé ohun táwọn lè ṣe táwọn fi lè jẹ́ èèyàn. is to enter into criminality. Àwọn ní káwọn lọ sínú jàǹdùkú. And it's very, very unfortunate. Ó sì ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀. Something happened of recent, I think at Ibadan. Ohun kan ṣẹlẹ̀ ní Ìbàdàn láìpẹ́ yìí. Àwọn mẹ́ta wọ́n dá ẹ̀wọ̀n fún wọn. And 3 people are being sentenced to prison. Ìgbà tí wọ́n dárúkọ wọn, Gabriel wà lára wọn. When they mentioned their name, Gabriel was Gabriel wà among them. lára wọn. Gabriel was When I among was listening to the news. Nígbà táwọn bàbá Ẹgbọ́n mi ẹ̀yin bàbá àti màmá tẹ́ gbọ́ mi. Ẹ̀yin ọ̀dọ́. Kí ni Gabriel wá débi tí wọ́n ti ń ṣe fraud? What has Gabriel has to do in the place where they didn't fraud? Gabriel. Oh my God. The Lord will help us in Jesus' name. Olúwa yóò ràn wá lórúkọ Jésù. I told my people over there, Wọ́n sọ fún àwọn èèyàn wa ní ọ̀hún. ẹ gbọ́ mi. Listen to me. Are we the one influencing the world, or is the world that is now influencing us? Ṣé àwa ni ayé ń wò ní? Influence. Ṣé àwa ni à ní ipa sí ayé ni àbí ayé ló ní ipa sí wa? Bàbá yóò kò gẹ̀tẹ̀ dáadáa. Kílẹ̀ pé ṣé àwa la nípa lórí ayé tàbí ayé ló nípa lórí wa? Are we the one that have influence on the society or the world? Have you forgotten Ǹjẹ́ o ti gbàgbé that you are salt? pé àwa ni iyọ̀? You are light. Àwa ni Mo bọ̀ ìmọ́lẹ̀. lórí ibẹ̀ yẹn o. I'm still coming down. If the Bible Bíbélì says bá wí pé that you are the salt of the world, bẹ́ẹ̀ ìwọ ni iyọ̀ ayé. you are the light of the Bẹ́ẹ̀ world, ìwọ ni ìmọ́lẹ̀ ayé. then let me say this. Ẹ jẹ́ n sọ lè fún ọ. Something's wrong. Ohun kan ti ṣe ó ṣe ọ́. Something's wrong. I'm going to go to Ohun kan ṣẹlẹ̀. Fine. Something's wrong. Ohun kan ti ṣẹlẹ̀. Praise the Lord. Hallelujah. Cultism. Ẹgbẹ́ òkùnkùn. Ọgbẹ́ òkùnkùn. In our high institution all over the places. Ní àwọn ilé ẹ̀kọ́ gíga wa, Gay marriage ọkùnrin ń fẹ́ ọkùnrin. has gaining ground. Ó ti ń gbilẹ̀ sí. A society with a high percentage of criminals and criminality. Àyíká tó kún fún oríṣiríṣi ìwà kanlẹ̀ tàbí ìwà ọ̀daràn gbogbo. A society full of man's indiscipline and widespread of antisocial behaviors which are detrimental to the economy, politically and social growth in the country. Àwọn àyíká tó kún fún ọ̀pọ̀ àìwà bí Ọlọ́run èyí tó ń gbélé sí tó sì mú kí onírúurú àwọn ohun tí kò yẹ kó máa ṣẹlẹ̀ ní àyíká kó máa ṣẹlẹ̀ tó ti bà ètò ọrọ̀ ajé wa tàbí ti òṣèlú tàbí ti dídàgbàsókè àyíká wa. Ọlọ́run lòdì sí àdánìkọ̀tọ́ ọmọ. God is against single parenting. Àwọn wàhálà tó tún máa pé teenage marriage. Àwọn lára ewu tó wà náà ni pé ìgbéyàwó àìtọ́jọ́. Àwọn ọmọ kéékèèké ẹni wọn náà àwọn ọmọ kéékèèké tó wọn lóyún kiri nísìn.
Marriage. Teenage marriage. Mo rán ọmọ kan ní lọ́nà odò ayé. Our father saw a child at Odaye. Ayé o. Ọmọ yẹn kò ju bẹ́lẹ̀. It's a small girl. Kúkúrú báyìí. Bó ṣe ti kù síta rè. Mo ní mo wá bẹ̀ láyé táyà lọ pé ṣé ó jẹun yóò ní tàbí báwo kí ló ṣẹlẹ̀. And I heard that is this one overfed or what happened? What happened? Kí ló ṣẹlẹ̀? Nígbà tí ìyá tọ́ ó dá ọmọ tó típa rẹ̀ ò ká àwọn ọmọ wọ̀nyẹn. When a mother is trying to nurture a child that is not Then convenient. these children begin to find means to sustain their lives. Láti rí pé àwọn náà wà ní ayé. A lady told me, one of my youth told me Èkó náà ọ̀dọ́ sọ fún bàbá wa. at Lagos, he said, Daddy, Wọ́n sọ bàbá. I can see that you are laboring. Mo rí pé òun làkàkà. Pé ká má yàyàkúyà. That you not turn to another thing. Ó ní kò lè ṣeé ṣe o. He said it's not possible. Lórí pé my father has left my mother some years ago. Nítorí pé bàbá mi ti fi màmá mi sílẹ̀ láì mọ iye ọdún sẹ́yìn. And I am now old enough. Mo ti dàgbà tó. I will use what I have Wọ́n sì lo ohun tí mo ní to get láti ní. what I want. Well, it is dangerous for you. Wọ́n sọ pé ó léwu fún ọ. That way, I'm the role of the church. We are going there, the role of the church. Praise the Lord. Hallelujah. Praise the Lord now. Hallelujah. Ẹgbẹ́ ìyọ̀nà tẹ́ wà ń bí. You that are here, listen. Mo sọ níbi kan mo ní mo sọ fún àwọn tó wá bẹ̀ pé nígbà tí wọ́n pè mí pé kí wọ́n give lecture níbi kan ó sọ lórí purposeful relationship. Mo ní ẹ gbọ́, don't marry from the church. Ẹ má fẹ́ ìyàwó, ẹ má fẹ́ ọkọ láti church. Don't marry from the church. Ẹ má fẹ́ ọkọ nínú church. Don't marry from the church. Ẹ má fẹ́ ọkọ, ẹ má fẹ́ ìyàwó nínú church. Don't get husband or wife. Wọ́n pariwo. Wọ́n ní dádì. I said, Daddy, Ibo ni kò tó wá fẹ́ ìyàwó tó mi kò tó wá fẹ́ ọkọ. where would I get husband or wife? Ẹ fẹ́ ọkọ, ẹ fẹ́ ìyàwó nínú Kristi. Married your husband and wife in Christ. Ẹ gbọ́ kì í ṣe gbogbo àwọn obìnrin ọ̀dọ́ tó wá church ló gbádùn. Not all ladies that come to church. Kì í dẹ̀ ṣe gbogbo àwọn boys ẹ̀ wò wọ́n torí wọn pé. Not all boys that you see in the church that are perfect. La ojú rẹ. Open your eyes. La ojú rẹ. Open your eyes. La ojú rẹ. Open your eyes. A lot of problem is happening today. Oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lónìí. And I pray God will deliver us. Mo gbàdúrà Olúwa yóò. The whole of the church. Ojúṣe ìjọ. The church has to stand up. Ìjọ gbọ́dọ̀ dúró. Nígbà tí mo ní message yìí. When I saw this message. When I told my elders there, this is what I'm going to, only I know that you love this topic. Nígbà tá a ṣe lọ́dún Sunday school, I was boiling. Mi ò ti wá boiling. Nígbà tí ẹ wá ṣe ìkan tí ẹ ṣe ò dáa, ẹ tẹ́ support yẹ. I will be the last person to support what is not good. Why won't I boil? When I see you doing something that is contrary, I will be the last person to support evil things. Rape. Kí ló pé rape ní Yorùbá tún rape. Ìfipá báyìí all over the places. Praise the Lord. Hallelujah. Now listen. Bọ́mi. Time yẹn ti lọ. I will soon round up. Listen. Bọ́mi. Home has failed. Ìdílé ó ti kùnà. School has failed. Ilé ẹ̀kọ́ ó ti kùnà. Why do I say so? Kí ló ti mọ sọ bẹ́ẹ̀? No punishment in school any longer. Kò sí ìbáwímọ́ ní ilé ìwé. Of recent. Lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Nígbà tí wọ́n fẹ́ wọlé. Before our father came in. Students were asked to sign undertaking. Wọ́n sọ pé kí àwọn ọmọ kan fi wọ́n sí ìwé. Am I correct? Yes. Parents are asked to come to school. Wọ́n ní kí àwọn òbí kan wá sí ilé ìwé. To come and sign undertaking. Láti wá fi ọwọ́ sí ìwé. Why? Kí ni ìdí? Because when a child is being punished in the school. Nítorí pé tí ọmọ bá ṣẹ̀ nílé ìwé. Parents tí àwọn àtàwọn ọmọ wọn tó ní ṣàǹfààní. The parents that both child and the parents will not be. They will now bring area boys to school. We come to school with thugs. And do what? And beat the teacher. And beat the teacher up. Then they said, come and sign undertaking. Ní àkókò tiwa. During our own days. Sábà gbọ́ pé tíṣà ń bọ̀ báyìí. The moment you say. Eré tètè. You will run away. Bí eku agége. Wàá sá eré. You will run. Ṣùgbọ́n nísìnyí. But today. Kò rí bẹ́ẹ̀ mọ́. Ó wà lọ́wọ́ àwọn student. It is in the hand of students. Ó tún wà lọ́wọ́ àwọn teachers. In the hand of the teachers. Àwọn teachers náà. The teachers. Ojú ọ̀nà òkú la àwọn kékèké wọ̀nyí. They were not even. Àwọn ọmọ kékèké wọ̀nyí. And this little one. Àwọn ọmọ SS3. And this SS2. SS1. Ojú àwọn bàbá wọ̀nyí. Kò kúrò lára wọn. Go away from them. Àwọn bẹ̀rẹ̀ sí ríra wa fín. And you are
started committing atrocities. Praise the Lord. Hallelujah. Rapes, Ìfipábánisùn, drugs, oògùn olóró, and sexual immorality everywhere. àti àwọn ìbálòpọ̀ àlè. Drop out from school. A rí pé ohun gbogbo wọ̀nyí ó ṣe. Nígbà tí wọ́n ṣe tó lè rán nílé ìwé mọ́, wọ́n á stop wọ́n lọ sí school. When you cannot further your education, you'll be sent out of the school. Nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ láì ó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. One is happening right now. Mo rí wọn ní church, mo wá lọ bèrè wọn. I didn't see them in church. I went to have scaffed Màmá kí them. ló dé? Say, mother, what Mo happened? rí àmọ́ yìí. I didn't see your children again. Mọ́mọ́ mo rí kí ló ṣe ò lọ school ni. You didn't go to school. Àwọn ní wọn ló wà fún owó school. Èló ló wọ̀ ọ́? How much is the money? Ó ní 30,000. He said, 90,000. Àmọ́ ní kọ́lọ́kọ́ bá ṣù wí. I said, we got the books later. Tó bá di ọ̀lẹ́ kó wá. In the evening, come. Come and see me in the evening. Come and see me in the evening. Wá rí mi lálẹ́ Why do you ní mission house. at mission house? Mọ̀mọ́ àti dé láti school torí ayé burú nísìnyí. Word is very, very. The role of the church. Ojúṣe ìjọ. Yes, ibi tí mo dé ibi tí alága ọmọdé yìí. This is where. The role of the church. Ojúṣe ìjọ. Mo sọ lẹ́ẹ̀kan o. I told you sometimes Pé ago. gbogbo wa yìí. Every one of us. Ilé láti wá o. We came from home. Olúkúlùkù ló mọ ilé ẹ o. You know your home. Yorùbá sọ wípé Your boss says. òkùnkùn kì í kù. Darkness cannot but know. Ẹjọ́ ìparí ẹ o. Ọmọ bílẹ̀ ẹ ṣe rí o. You know how your home is. Ọ̀pọ̀ ilé Many homes tá rò pé o dúró. that have been failed. Tá rò pé o dúró. That thought that is upright. Ok, tá rí lọ́kàn pé o dúró. That we thought. Tẹ́ bá súnmọ́ ilé yẹn, When we move that close. ó ti wó sínú. We know that has broken Ó ti inside. wó sínú o. It has fallen inside. Kò sí pẹpẹ àdúrà mọ́ o. There's no altar prayers again. Kò sí pẹpẹ àdúrà mọ́. No altar prayers. Kò sí again. pẹpẹ bible study mọ́. There's no altar for Bible Ó study. tá a ṣe ni pé What they're doing is that àwọn tó ní ọ̀rọ̀ fẹ́ ni o. those that have Wọ́n wá lu aago. they will ring the bell. Ìṣẹ́jú márùn-ún. 5 minutes. Hymn 4. Kí ló wà ní hymn 4? 4. Kí ló wà ní hymn 4? Olúwa mi mọ́. Ẹ̀yà kan yóò sí bí wọ́n ti bínú sí mi. Olúwa mo jáde lọ. Lọ bí iṣẹ́ òjò mi ẹ sọ̀rọ̀ sókè náà. Ìwọ nìkan ni mi ò mọ̀. Nígbà tí wọ́n ti ṣe ẹ̀tọ́ láàrin ìṣẹ́jú méjì. Orúkọ Jésù. Gbàdúrà fún ọmọ wọ̀nyí. À ń lọ báyìí máa bọ́ wa lọ. Ó tún dalẹ̀. Turn to line. Let me say this. Ẹ jẹ́ sọ lé fún ọ. Please, church, don't underrate the devil. Ìjọ ẹ má ṣe wojú kékeré wo Sátánì. Don't underrate the devil. Ẹ má ṣe fojú tẹ́ḿbẹ́lú wo Sátánì. Let me say this. Ẹ jẹ́ sọ lé yìí. The originator of the church, Ibi tí ìjọ ti bẹ̀rẹ̀. the originator of the church, Tí ìjọ ti bẹ̀rẹ̀. the church of today have deviated from it. Wọ́n ti kúrò ní ibi tó ti bẹ̀rẹ̀. The originator of the church, Ojúṣe ìjọ the lẹ́kọ̀ọ́kọ́. church today Ìjọ lónìí. has deviated from it. Wọ́n ti kùnà In rẹ̀. the book of Acts chapter 2, Nínú ìwé ìṣàwọn apọ́sítélì kejì. where church came to existence Ibi tí ìjọ ti bẹ̀rẹ̀. through the Nípa apostles, ẹ̀sẹ̀ àwọn apọ́sítélì. something happened Ohun kan ṣẹlẹ̀. when apostles Peter stood up and preached. Ní ìgbà tí wọ́n jáde láti lọ wàásù. Peter, Pétérù. when he preached, Nígbà tó wàásù. àwọn tó gbọ́ Those that had. wọn lọkọ̀ wọn gbọgbẹ́ They were touched. wọ́n béèrè They asked. kí ni káwa ṣe What shall we do? ẹ ronúpìwàdà Repent. a ó sì baptise yín We shall be baptized. ẹ ó sì là. You will be saved. Nígbà tá a dé 42 When we go to 42. sí 43 to wọ́n ní 43, wọ́n dúró ṣíṣí ìyẹn that is the congregation now wọ́n dúró ṣíṣí they stood nínú ẹ̀kọ́ ẹjọ́ ìsọ̀rọ̀ sókè They stood firm on the wọ́n dúró sínú ẹ̀kọ́ àwọn apostoli and the doctrine of the àkàrà apostles. bíbù àdúrà gbígbà wọ́n ṣe kí ni They stood firm. ẹ ò dá mi They lóhùn. stood firm. Now let's go. Church, go back to the Bible. Ìjọ ẹ padà sínú Bíbélì. Go back to the Bible. Ẹ padà sínú Bíbélì. Now, àwọn apostoli yẹn, wọ́n wá bẹ̀ sí ta òyìnbí wọn láti fi máa ṣe ìrànlọ́wọ́. The apostles then they started selling their items. I love this church. I appreciate this church. Mo like ìjọ yìí. I like this church. Nígbà tí mo débi tí mo wá sí Sunday school preview, When he got here and came for Sunday school preview, I saw our fathers there that are teachers. wọ́n rí àwọn alàgbà àti àwọn tó jẹ́ olùkọ́. Ẹ̀dà Awoleye is one of them, and the wife. Ẹ̀dà Etoje is one of them. Mama declares Adefoku, she's one of them. Baba Gbemi is one of them, and others. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. That showed the seriousness of Sunday school in the heart of these people. Òun ni pé wọ́n rí ojúṣe tòótọ́ nípa ẹsẹ̀ ilé àkọjá sínú àwọn èèyàn wọ̀nyí. Ẹ gbọ́ mi o, Listen to me. nígbà tí mo dó gbogbo,
When I got to Gbogbo, it was talk of war. it was really talk of war. Lọ́nà báwo? In what way? Sunday school á máa lọ. Sunday school be going. Àwọn kan wà ní firstry. Some people will be in the first room Wọ́n á máa discuss. and be discussing. Àwọn kan wà lẹ́yìnkùlé. And some at the back Wọ́n á máa discuss. and be discussing. Oh, no problem. I said, no Mo problem. kọ̀ rẹ́ ọjọ́ náà. Bíkìrì let me see. Tètè ni ọ̀gá yìí. Fún mi èmi mọ̀ pé wọ́n fún mi ní ìwé. Máa wulẹ̀ ìtúrìn. I want to run up now. Now, Listen, kí ló wá ṣẹlẹ̀? what happened? The next Sunday. Ìgbà tó di Sunday tó Mo ní tẹ̀lé, ẹgbọ́ o. I said, listen, Ẹ̀yin ọmọ òkè ìgbàlà. you the son of this church, O gbogbo. Ogbogbo, Ta ló wà níbi tó ga gbọ̀dọ̀ Ọlọ́run lọ? who is here that is greater than the word of God? Wọ́n ní kò sí. They said, none. Ta ló wà níbi tó ga gbọ̀dọ̀ Ọlọ́run lọ? Who is here that is Wọ́n greater ní than kò God? sí. They said, none. Náà tó o bá sírú ẹ̀. If you didn't Látòní lọ. I asked today, Tí Sunday school bá ti ń lọ. one Sunday school, Everybody must be on seat. everybody must be on seat. Listen to this very well. Gbọ́ mi dáradára. When the work has been completed, Ní ìgbà tí a parí iṣẹ́ ìgbàlà, that Nehemiah completed the job given to him in building the wall of Jericho. ní ìgbà tí Nehemiah parí iṣẹ́ nípa kíkọ́. Ezra was called A pe Ezra to read the scripture. láti ka ọ̀rọ̀ Ọlọ́run It was spiritual awakeness of people. sí onípa ti ẹ̀mí. Wọ́n ta wọn jí láti inú ẹ̀mí. They were being inspired. They moved from their home to Jerusalem Wọ́n sì wá láti ilé wọn sí láti Jerusalem. máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. And to hear the word of And God. Ezra explained Ezra, the scripture ó sì kọ́. and hold the attention of the Ó members sì mú gbogbo àwọn ìjọ sí. for 6 to 5 to 6 Ní hours. wákàtí márùn-ún sí mẹ́fà. Not 20 minutes sermon. Not 20 minutes sermon. Lónìí Today, is a problem. wàhálà ní lónìí. Wouldn't it be wonderful? Would it be wonderful? Ẹ jẹ́ kó yé wa dáradára. Would it be wonderful if we have a expositor named Ezra and who can expose the Bible, and we have congregations who are eager to listen? Ìjẹ́ kò ní jà wá lónìí tá a bá rí Esther, èyí tó lè tú ọ̀rọ̀ Ọlọ́run àbí tá a rí àwọn ìjọ náà tí wọ́n ṣetán láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wouldn't it be better? But in this church, Nínú ìjọ yìí, we have people who are up to the task. a ní àwọn tó kó ojú òṣùwọ̀n. Our Sunday school is loaded. Ìwé ilé ẹ̀kọ́ ìjọsìn mi ó kún fún ọ̀pọ̀lọpọ̀. Living water is also loaded. Ìwé mi iyè ó kún lọ́pọ̀lọpọ̀. The function of the church. Ojúṣe Today, lónìí. today church trend on emphasis on experience rather than the Bible exposition. Ìjọ tí ò ní wọ́n sọ nípa ìrírí. What? Dípò ohun tí Bíbélì sọ. Ìrírí mi lórí ọ̀rọ̀ ìgbéyàwó. My experience on Ó ní marriage. pé ẹnìkan ní ó ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ kò bímọ. Ṣé ìdáhùn fàṣà. Ó tọ́ bẹ́ẹ̀ ni pé ó lóyún kó ló ṣe ìgbéyàwó. You must be pregnant before you marry. Àbí kí ṣe bẹ́ẹ̀. Is that not what is happening? The Experience experience. is now The order of the day. instead of Bible Àwọn apá Bíbélì tì. exposition. Let's go. Put on the whole armor of God. Ẹ jẹ́ ká gbé egbò Ojú ogun la wà ó. We are in the Ẹgbẹ́ ìhámọ́ra Ọlọ́run wọ̀. Put on the whole. Ephesians 6:10-8. A soldier does not go to war. Ajagun kò gbọ́dọ̀ lọ sójú ogun. Surely he will need 2 weapons. Yóò sì nílò ohun ìjà. One weapon to protect himself. Ìkan láti dáàbò bo ara The rẹ̀. second one to attack the enemy. Èkejì láti dojúkọ ọ̀tá. Likewise Christians. Bákan náà ni Kìrìsìtánì The lónìí. function of the armor of God is of 2 folds. Ojúṣe ohun ìjà náà ni ó pín sí ipa méjì. One, Ìkíní defensive one láti dáàbò bò. and offensive one. Èkejì láti takò. Defensive one, Láti dáàbò bò. in the book of 1 Samuel Gẹ́gẹ́ bí a ti ní chapter nínú 17, Bíbélì ní Goliath. Gòláyátì. Kò wo gíga ẹ̀, kò wo títóbi ẹ̀, ó kọ́ba gbogbo ara ẹ̀ pátá. He didn't look at his height and he covered himself up. But that one is physical. Tó ara nìyẹn. That of offense, armor, Ètí a fẹ́ dojúkọ. is a divine instruction from above. Òun ni láti gbọ́ òun láti Let the òkè wá. church go back to the divine instruction. Ẹ jẹ́ kí ìjọkọ̀ padà láti máa gbọ́ Let's go òun back. látòkè wá. Let's go back. The other boss in Jesus' name. Olúwa yóò ràn án lórúkọ The Jésù. next one. Let the church be separated from the world. Ẹ
ẹ jẹ́ kí ìjọ kó sá kúrò nínú ohun tí ń ṣe ti ayé. Separation from the world. ẹ jẹ́ kí ayé rẹ kúrò nínú. It's a pity today. ó yà ní lónìí. Pé àwọn tí ó jẹ́ pàtàkì nínú ìjọ. those Ó ti jẹ́ kí àwọn kan tó ṣẹlẹ̀ sí pé ìjọ wa ó wá di yẹpẹrẹ. When we hold societies, when we hold what ceremonies, the way we do things, ó wá jẹ́ kí ìrere wa ṣe kíni, ó wá jẹ́ kí oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ some káàkiri. people important personality in the church has made. We should not join the world. Please don't join the world. don't join the world. The Lord help us in Jesus' name. lórúkọ Jésù. 2 Corinthians 6:14-18. Effective prayers. àdúrà kíkan. Effective prayers. àdúrà kíkan. This is to remind us that the only solution to human problems is prayer. ọ̀nà kan ṣoṣo fún àbáyọ ìṣòro ènìyàn òun náà ni àdúrà. Prayer is dialogue between God and man. àdúrà ni bíbá Ọlọ́run sọ̀rọ̀. The weapon to subdue, to dominate, to control is in prayer. agbára láti jagun láti kógun láti. If òun ni àdúrà. you cannot pray, tí o bá lè gbàdúrà. you cannot prevail. o lè borí. It is when you pray to God ní ìgbà tí o bá gbàdúrà sí that Ọlọ́run. God hear your voice. Ọlọ́run yóò gbọ́ ìgbà Your rẹ. insufficiency, your efficiency without God's sufficiency will lead to insufficiency. agbára rẹ láìsí ti Ọlọ́run a rí pé òtún bá ń tẹ́ni. Your efficiency ìlépa rẹ without His sufficiency láìsí títí ìdásí will lead to insufficiency. a rí pé yóò jẹ́ ohun kùnà. When you refuse to pray, ìgbà tí o bá kùnà láti gbàdúrà dáradára you die gradually. yóò bẹ̀ sí máa kú. Praise the Lord. Díẹ̀. Praise the Lord. Hallelujah. Let's go to the ancient part. ẹ jẹ́ a lọ sí ọ̀nà ìgbàanì. Ọ̀nà ìgbàanì, Jeremiah 6:10-17. Jeremiah Genuine salvation, ìgbàlà tòótọ́. repentance, ìrònúpìwàdà. the fear of God, ìbẹ̀rù Ọlọ́run. holiness, ìwà mímọ́. commitment. àti ṣíṣe ohun tí Ọlọ́run fẹ́. That is the order of the day. òun ni. Then what God can do today, because thank God for this program. Discipline. ìsẹ́ni Discipline. ìkóra ní ìjánu. Ẹ jọ̀ọ́, let's go back to the discipline. ẹ jẹ́ kí a lọ sí nípa bíbá ni wí. Last year, ní ọdún tó kọjá. àwọn ọ̀dọ́ a ṣe àjọ̀dún ibẹ̀ yẹn. we had a. Wọ́n mú aṣọ, wọ́n dẹ̀ rán aṣọ yẹn. they saw a. Àwọn mẹ́fà nínú wọn, 6 of them. wọ́n rán aṣọ burúkú. they saw different. Wọ́n dẹ̀ dìde. I stood up. Wọ́n náà mọ̀ ní robe. I said they won't roll. Kò sí tútà àwọn òbí wọn ò gbà. and their parents are not. Èmi ò gbà yẹn mọ́ o. I'm not afraid. Go and amend your skirt and come back. I made your. Wọ́n lè gbélé ni mo ṣe. they thought our father was joking. Wọ́n ò robe lọ́jọ́ náà. they didn't rope that day. I stood on my feet. Our Papa Discipline. told us War against indecent dressing. Discipline. a gbọ́dọ̀ sọ nípa ìmúlò òdì. Look our glorious choir. ẹ wo àwọn akọni ológo wa. Àwọn kan wà nínú wọn. there are some among them. Kì í gbọ́ kì í gbà ní. they are neither here nor here. Workers in the church. they are workers in the church. Let's go back to discipline. ẹ jẹ́ a lọ sí ìpele bíbá ni wí. Then educative programs. àwọn ẹ̀kọ́ tí ó ń gbani ní ìmọ̀ràn. A gbọ́dọ̀ máa ṣe we must irú eléyìí. like Àwọn ọ̀dọ́ lóòrèkóòrè. Then in conclusion, ní àkótán. it is high time the church begin to realize its existence in this world ó ti jẹ́ àkókò fún ìjọ láti mọ ojúṣe wọn ní as àyíká salt. wa gẹ́gẹ́ bí iyọ̀. Salt is to preserve. iyọ̀ jẹ́ láti dáàbò bò. Yes, ayé àtijọ́ nígbà tó ti sí fíríjì iyọ̀ nu àwọn ọmọ máa fi wọ́n á dà sí irú wọ́n á dẹ̀ sa kò sí babaláyé ṣiṣẹ́ tí ó débẹ̀. it is so that they used to preserve things then. Don't miss into the world, into the crowd. ẹ má ṣe já dàpọ̀ You mọ́ are ayé. salt to Gẹ́gẹ́ bí preserve. iyọ̀. láti dáàbò To bò. preserve. láti dáàbò bò. Take note of that. Then, for the church to do kí this, ìjọ kó tó lè ṣe you èyí. have to identify your performances a functions. gbọ́dọ̀ wo ojúṣe The church need conferences where ethical problems can be discussed. ìjọ nílò ìpàgọ́ onírúurú láti máa fi máa gbéra wọn ró. Praise the Lord. hallelujah. Praise the Lord. hallelujah. Today, the church is a that has lost its integrity. àdúpẹ́ lónìí ìjọ ti sọ. Pastors are called with little or no respect because the church has lost its taste. torí pé ìjọ ti But fi iyọ̀ we should not lose hope totally a gbọ́dọ̀ sọ ìrètí. because today and future can be still redeemed. torí pé ojúṣe wa a lè tún ṣe. Today and tomorrow can still be redeemed. èní ọ̀la a lè tún ṣe. This, however, is a matter of choice. ohun tá à ń sọ
ó ní ṣe pẹ̀lú. Let the church redeem its image. Ẹ jẹ́ kí ìjọ kó tún èròǹgbà rẹ̀ ṣe. It's not too late for us to start today. Kò tí ì pẹ́ jù láti ṣe ojúṣe wọn Church lónìí. Christians are duty bound to carry out their exercise. Ojúṣe Kìrìsìtẹ́nì ńlá ó ní ojúṣe láti ṣe láti mú. With the understanding that Christian has been mandated to be shining example in this world of corruption. Gẹ́gẹ́ bí a ṣe ní ojúṣe gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì láti máa tàn pàápàá jọ ní ayé tó kún fún onírúurú ìwà àjẹbánu. Gbogbo ìdílé tó kó ìpèníjà single parenthood, the Lord will deliver us in Jesus' name. Every home. Thank you. Have been listening. God will bless you in Jesus' name. Amen. Ẹ ṣé. àtẹ́wọ́ yẹn kéré ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún bàbá wa dáadáa. Ìwọ tó ti rí tiẹ̀ mú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pàtẹ́wọ́ fún wọn pàtẹ́wọ́ fún wọn pàtẹ́wọ́ fún wọn. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa. Thank God for your life, our Father. Mo ti sọ lẹ́ẹ̀kan pé I told you sometimes ago. wọ́n á bá wa ṣe àlàkalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí dáadáa. That is going to expatiate. Ṣá a gbádùn Jésù nínú ayé wọn. Did you enjoy Jesus in his life? Bàbá gbádùn Jésù nínú ayé wọn tá a sì rí tiwa mú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ẹ jẹ́ ká kí hallelujah. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdánilẹ́kọ̀ọ́ tòní. We thank God for today's message. Dídátọ̀ ọmọ. Single parenting. Àbájáde rẹ̀ lórí àwọn ọmọ ní ilẹ̀ Nàìjíríà. Its effect on Nigerian child. Ojúṣe ìjọ Ọlọ́run. And the role of the church. A ti gbọ́ bí bàbá wa ṣe ṣàlàyé ẹ̀. We've heard the way our Father. Ẹ jẹ́ kó ní kálukú mú tiẹ̀ ń bẹ̀. Let every one of us amend our ways. Kókó tí mo rí fàyọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ni pé The most important thing that I was able to deduct from this. kò dáa kí a máa kọ ara wa sílẹ̀. It is not good for us to divorce. Ẹ̀yin bàbá ẹ má jẹ́ ká lé ìyàwó wa síta pé mi ò fẹ́ mo yá máa kó àwọn ọmọ lọ. Our Father, don't let us divorce our wife that go and go. Ìwọ ìyàwó náà má kọ ọkọ sílẹ̀ kó ní màmá máa kó àwọn ọmọ ẹ lọ wàá lọ dátọ́ wọn. So wife, don't divorce your husband that you go and look after the Ní children. ibi tí ó bá ti jẹ́ pé ikú ló ya ọkọ àti ìyàwó. Where we have death that separated the two of Tí them. ìyàwó fẹ́ ọkọ míì That the tó sì kó àwọn ọmọ yìí lọ sí ilé ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́. and they married this new home and they went. Ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ yìí. Our Father, let us accommodate and. Ìwọ ìyàwó tó bá ọmọ míì nílé ọkọ náà tọ́jú àwọn ọmọ yẹn. And you wife that met another child in your new home. Àwọn bàbá wa ti jẹ́ kó yé wa pé bí ilé ṣe rí náà ni àwùjọ ṣe rí. Our Father made it known to us that the way our home is our Àwòrán society. ìdílé ni àwùjọ lónìí. It is the picture of the society, of the home is the society. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa inú ilé ló ti wá o. Every effect that is happening in our society emanates from the home. A gbàdúrà lórúkọ Jésù Olúwa bá wa tún àwùjọ wa ṣe. I pray God will heal our society. Gẹ́gẹ́ bí bàbá àti ìyá nínú ilé, Like as husband and wife at home. ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Let us take good care of our children. Nínú ilé tí bàbá àti ìyá mi wà pàápàá, ìkan ṣoṣo ló ń dátọ́ ọmọ níbẹ̀. Even home where we have father and mother, it is. Daddy, we want to buy this in school. Go and meet your mother. Daddy, I want to buy this. Lọ bá màmá rẹ. Mommy, I need this thing. Go and meet your father. Mommy, I need this. Lọ bá bàbá rẹ. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. We should not. Ẹ jẹ́ ká pa ọwọ́ pọ̀ láti tọ́ àwọn ọmọ yìí. Let us contribute. Let us gently take good care of these children. Tọ́ ọmọ rẹ kí ó lè fún ọ ní ìsinmi. Train up your child so that to give you rest. Lórúkọ Jésù àwọn ọmọ wo ní yàyàkuyà o. I pray our one children will not wayward. A ní àǹfààní fún ènìyàn mẹ́ta péré We have láti béèrè ìbéèrè lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí. opportunity for 3 people to ask questions. Èèyàn mẹ́ta péré. Àwa tá a bá wá tún ní ìbéèrè lẹ́yìn tá a bá ti dáhùn ìbéèrè mẹ́ta yẹn ẹ jẹ́ ká kọ ká fi ránṣẹ́ àdá wa lóhùn ní àsìkò tí ó bá tọ́. 3 questions. Àwọn bàbá wa ń bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fẹ́ gbà wọ́n ká tó. I want to have 3 people. Bàbá wa Wólẹ́yẹ number 1. Number 1. Ṣé àwọn bàbá wa Wólẹ́yẹ nìkan ni wọ́n fẹ́ béèrè ìbéèrè? Yes sir. Praise God. Hallelujah. Bàbá wa ẹ kú iṣẹ́ o. Ìfàmì òróró yàn yín kò ní gbẹ o. Àmín. Ìbéèrè mi. Bàbá ẹ sọ̀rọ̀ lórí aṣọ mímú nínú ìjọ. Pàápàá ní ti àwọn akọrin ní CAC.
tí a bá wo ìjọ Anglican a rí pé ohun gbogbo tí wọ́n bá ń ṣe aṣọ dúdú gẹ̀rẹ̀yẹ̀ yẹn la máa ń rí lọ́rùn wọn àti pé ẹwà Ọlọ́run ó ń bú jáde nínú ayé wọn. Kí wá ní tiwa? Ẹ rí i pé ẹ sọ débi pé wọ́n ń rán ìrankíran nínú ẹ̀hẹ́. So why that? Aṣọ ti this overall táwọn akọrin tí wọ́n ń wọ̀ báwo ni ìbá ti níyì tó ká ní pé àwọn èèyàn wa wọ́n dúró lórí ìyẹn. Ìkejì bí rẹ̀ sà ní pé you said that the church need conferences to fortify themselves for pastors. One of the local churches bí irú ìjọ wa ní Òkè Àgbọnlé. Òkè Àgbọnlé. Òkè Àgbọnlé. Okay. Tó yẹ pé bóyá bí èèyàn bíi mẹ́fà mẹ́jọ ló ń jọ́sìn bẹ̀ tí gbogbo owó tí wọ́n ń pa in a service tí ò ju bí 800 naira Yes. or 1,200 àǹtí a mọ̀ pé ìyá dìídì ń jẹ òjíṣẹ́ Ọlọ́run yẹn tí ìyá ìjọ gan tí ò tẹ̀ dá sí irú yẹn báwo lẹ ṣe fẹ́ kí irú olùṣọ́ àgùntàn lórí ìjọ yẹn kó wà fortify kó ní ẹ̀kọ́ tó yè kooro nípa nípa ìjìnlẹ̀ Bíbélì. Okay. Àti pé all our revivers today Okay. to revive people. Sure. To draw people to God. Spiritually awakening. Ṣùgbọ́n ẹ rí i pé gbogbo ẹ̀ kówó pé ni. Àpèkánukò. So what are we doing? Okay. Sir. Thank you. Eleyo, loud dáadáa o. Praise the Lord. ẹ ká gba gbogbo ìbéèrè yẹn ní sàkẹ́ tó dáhùn àbí. Okay. Yes. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa fún ìtọ́ni tí wọ́n fún wa láàárọ̀ yìí. Olúwa túbọ̀ máa bùkún yín nínú ọgbọ́n àti òye. Ìbéèrè tèmi. Lótìtọ́ àti lódìdó single parent tí ó ti wà ó dẹ̀ common. Àwọn tó ti ṣẹlẹ̀ sí lójijì lọ́pọ̀lọpọ̀ bára wọn nú ẹ̀ yàtọ̀ fáwọn intentionally ṣe. Àwọn tó wà nú ẹ̀ sìn ọ̀nà níjọ́ lè gbà àbí kí ni way out fún wọn out of predicament. Àwọn kan wà wọ́n fẹ́ ṣàtúnṣe ọkọ ready láti padà. Ọkọ mi fẹ́ ṣàtúnṣe owó ready láti padà. What prayer for? ẹ jọ sa ìbéèrè tèmi. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìdílé kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìsà. Obìnrin yẹn ọkọ ẹ̀ ti ṣaláìsí ọkọ àárọ̀ ẹ̀ ó wá fẹ́ ọkọ mi. Obìnrin yìí dẹ̀ ti ní àwọn ọmọbìnrin tó jẹ́ géńdé tí wọ́n ti dàgbà. Ọkọ tí obìnrin yìí wá fẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní bákan nínú àwọn ọmọ yìí sùn. Ìgbà tí ìyá rí kò fẹ́ pariwo síta kò fẹ́ tú àṣírí ọkọ rẹ̀. Ẹ jọ̀ọ́ irú ọmọ yìí kí ni kó ṣe? Ìyàwó fúnra rẹ̀ kí ni kó ṣe? Gẹ́gẹ́ bí Kristẹni náà ní ìdílé yìí o, ìdílé onígbàgbọ́ ni wọ́n, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn. Kí ni ọ̀nà àbáyọ fún irú ẹbí yìí? Praise the Lord. Hallelujah. Ṣé ẹ gbọ́ mi dáadáa? Ẹ má jẹ́ ká pariwo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Praise the Lord o. Hallelujah. Ṣé ẹ gbọ́ mi? Ẹ yẹ kí ibẹ̀ látọ̀dọ̀ àwọn ọmọ màá mú lọ sókè.
Mo ti sọ lẹ́ẹ̀kan, I've said it, that we should put on the whole armor of God, that we should not underrate the devil. wọ́n sọ fún wa pé ká má ṣe fojú tẹ́ḿbẹ́lú Nígbà Sátánì. tí ọkú tó lọ fẹ́ ọkọ mi, tí ọkọ tí wọ́n fẹ́ tún ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ tó bá ń lé tí ìyàwó tó ń bí síbòmíì, ẹ sọ pé ẹni mọ̀mọ́ Adéfowópè wọ́n pera wọn ṣẹ́rí tí wọ́n bá di àtúnbí If you are in a born again, ẹ jẹ́ ká gẹ́tì ara wa o. let us accept Coming to church, coming to church. Wọ́n wá sí ilé ìjọ. let me say it doesn't matter Kò pọn dandan. but your salvation, Ìgbàlá ọkàn rẹ. what are you coming to do? Kí ló wá ṣe nínú Kí ìjọ? lè rògbà rẹ? What is your thought? Ó ṣe kókó. It's very very important. Nígbà tí ọmọ tí ìyàwó rẹ bí síbòmí When tí wọ́n bá ń lé, a child born by your wife into another home and you met at home, ìyàwó yẹn ó bá ní àjọṣepọ̀, that wife ó tún á bá ọmọ ẹ̀ ní àjọṣepọ̀. and at the same time sleeping with that Irú ẹni child, bẹ́ẹ̀, ìkíní kò di àtúnbí. such a parent is not a Ìkejì Christian. ni pé kí wọ́n kún fún àdúrà. They should be Wọ́n prayerful. gbàdúrà gidigidi. There are some things you need to destroy. If you don't destroy them, they will destroy you. Àwọn ẹ̀mí kan wà tó fẹ́ bà tiẹ̀ jẹ́. Ṣé wọ́n bá tiwọn jẹ́ wọ́n bà tiẹ̀ jẹ́ kan lẹ̀? So téèyàn bá ti kún fún àdúrà, àdúrà ló fi máa fi gáàdì ara ẹ̀. When you are prayerful, you will guide ó ní yourself. kankan ṣe pẹ̀lú wa. Holy Spirit has something to do with Tí ẹ̀rọ us. bá wà nínú wa, If Holy Spirit àti is in ṣe us, kan lòdì, à ń ṣòro. for us to do something contrary, it will be Mommy, difficult. àwọn ló pariwo ẹjọ́ máa pariwo. Bàbá tó fẹ́ ìyá, The husband that is tó di married, ẹ́sẹ̀rà, ó bọ́ra ńlẹ̀ you naked yourself. lójú. Ìyẹn burú jáde. Àwọn ìkíṣe kìrìsìtẹ́nì ni wọ́n, ṣùgbọ́n their salvation is questionable. Àdí pé Ìyẹn ìgbàlá ọkọ wọn, Kọ́ kún fún àdúrà. they should Kí be ìyá prayerful. máa torí bẹ̀ kúrò ń bẹ̀ o. The wife should not quarrel. Kó dẹ̀ ìfẹ́ tí orí tó fi fẹ́ yẹn, òun náà ni ó fi wave it off. Ta ló ṣe à? Tó a ní kó kúrò ń bẹ̀ yẹn, àwa dọkọ̀ kẹta, tàbí kí ṣe bẹ́ẹ̀. Listen. Kò sóhun tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ rí. There is nothing that is happening that A ò has tí ì not. rè léyìí. We have not Àfi seen. ṣe kí ni? I've been terrible. Àfi dẹ̀rùbọ̀ lọ́rọ̀ ni. Ó ṣe sùúrù. We will exercise patience. Ó ṣe sùúrù ìyẹn bẹ́ẹ̀. Ọmọ yẹn, ohun tí ó ṣe náà ni pé ẹ gbọ́ mi, ẹ gbọ́, ọmọ náà gan ní lọ́wọ́. Ọmọ náà ní lọ́wọ́. Ṣé kótó? Kí bàbá kótó má, mọ́mì, tí bá fẹ́ sọ léyìí, ẹ lè má gbàgbọ́. Kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. It's not a Kì í Jesus ṣe ọjọ́ process. tí wọ́n bẹ̀rẹ̀ ló bá ní àjọṣepọ̀. Yes. Tàbí kì í ṣe bẹ́ẹ̀. Ẹ dá mi lóhùn. Bẹ́ẹ̀ ni ìṣe bí àgbàlagbà ni wà lọ́nà o. Ó ti rè mọ́ra tẹ́tẹ́lẹ̀. Ó ti rè mọ́ra. Ó ti rè mọ́ra. Níbi tó ti rè mọ́ra, ó yẹ kí ìyànà fura pé ó tírẹ̀tì rẹ̀. Àtúbà tírẹ̀tì rẹ̀. Ó tó ṣẹlẹ̀ pé tó ẹgbẹ́ mọ́ ti bàlágà. Kó fọwọ́ ọlọ́pàá tọ̀ ìyẹn ṣẹ̀ṣẹ̀. Kó rìpọ́ọ̀tù ẹ̀ pé ó tírẹ̀tì o. Tí tírẹ̀tì bá ti wọ̀ kó rìpọ́ọ̀tù straight. Ìyẹn bẹ́ẹ̀. Then tí bàbá ìkejì. The second question. Àwọn tó bá ṣe àtúnṣe. Those that want to. Bàbá gbọ́, àwọn tó bá ṣàtúnṣe. Those that want to do restitution. I'm sorry, I will use the place I am as an example. Àwọn bàbá yóò lo ibi tí wọ́n wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Mo bá àwọn kankan tí ò dáa. I met something that is not good. Mo dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ọ̀rọ̀ ìdílé mi ò fi ṣe rárá. I'm the type that doesn't joke with the Àwọn family. gbàdúrà, wọ́n gbàdúrà. We are praying. Amen. Amen. Mo wá sọ fún ọmọ ẹ pé tí ọkọ ẹ bá padà wá, If your husband should come back, kó gbà á. that you accept. Ìyá ní èmi kọ́ ẹ kúkú mọ̀ yín obìnrin. The mother said, not me. Èmi kẹ̀. I won't. Láti ìgbà tó ti lọ. Since he has gone, Láyé o. I won't accept. Mo ní tó o bá gbà. If you didn't accept,
Ọlọ́run á béèrè ẹ̀jẹ̀ lórí ẹ̀. And God will ask of his Olóò blood ti from fẹ́ you. yàwó ó ti fẹ́ yàwó náà nìyẹn náà. He has married, he has married. Ìwọ ni first wife. You are the first wife. Ó ní edge jù ú lọ You had, in everything. Education ni you have edge more than that person. Both of them should accept reconciliation. The Bible support that now. The Bible support reconciliation. Bíbélì fàyè fún àtúnṣe. Yes. Agbọ́dọ̀ ṣàtúnṣe. We cannot go like that for the sake of heaven and sake of our children. So ìyẹn bẹ́ẹ̀ bàbá pastor tí ìjọ rẹ̀ kéré The pastor that the church is small. kó tó gbé lọ bẹ̀ either nípa inúnibí ni Before he was transferred, maybe out of wickedness kì í ṣe inúnibí ni or out of ó wickedness, bára ẹ̀ níbẹ̀. he found himself there. He has to sum up courage. Ó gbọ́dọ̀ para rẹ̀ pọ̀. Nígbà tí mo dó gbogbo, Wọ́n náà fẹ́rẹ́ gbọ́ tó gbogbo. they told me they cannot pay my salary. Wọ́n sọ fún wọn pé wọ́n lè san owó oṣù wọn. Wọ́n ní well, no problem. I said, it's no Èló problem. lẹ̀ lè san. How much can you pay? Wọ́n ní wọn ò ní san. They said they won't pay. Mo dẹ̀ mú báírò. I put down a Mo Bible. dẹ̀ gé. I cut it Nígbà myself. tí mo gé, When I cut it, mo ní eléyìí kọ́. I said, Àwọn ní wọ́n lè sọ lébà, wọ́n lè sọ he báyìí. said, I can pay this. And I told them, tíṣẹ́ bá ń tẹ̀síwájú. And I told them, when the church is going, Mo sọ wá pé kì í ṣe owó ni mo wá wá. I'm not here because of money. Iṣẹ́ ni mo wá wá. I was here The because of very day a minister of God is looking for money first. ìjọ tí ìránṣẹ́ náà bá ti. Ọjọ́ tí ìránṣẹ́ lọ́run. A day they know Tó bá ti ń wo owó lákọ̀ọ́kọ́ tí ò wo iṣẹ́. that is looking after the money, not work. Ebi apá. If we suffer, Ẹ gbọ́ ìjọ ẹ̀kọ́ ló pè é. it's not the church that called him. God can raise anybody to feed him. Ọlọ́run lè gbé ní. Ọlọ́run gbé ẹyẹ ìwò tàbí ẹyẹ ìwò. God raised a bed. Ẹyẹ ìwò. Yes. Àti ẹyẹ ìwò ní Ìbàdàn. Ó ṣàgbé wá dọ̀. Elijah. Ọ̀dọ̀ ta ni? Nígbà tí odò gbẹ. When the water, Ẹni tí ò ní kankan. Our God is more than that, my brother. Daddy. our God is- is more than that. our God is more than that. Tàlẹ́ fọlọ́run pé Elijah dìde máa lọ sọ́dọ̀ òpó ẹjọ́ nìkan the last meal for that matter. Wẹ́ bọ́lá ó ṣe ìpolúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó. The way God called individual is different. Ibi tó ti ní training ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó. Where you have your training is another thing. And for the glory of God. Fún ògo Ọlọ́run. Okay, but they are paying my salary Okay, but I spend my father's salary and now. I'm collecting my bonuses. All them gba ẹ̀kúnlé wọn Láìsí wàhálà nù ẹ̀. without problem. And the church is moving. Ìjọ Ọlọ́run sì ń tẹ̀síwájú. Bó ṣe wà nìyẹn. That is how it is. Kó múra síṣẹ́. Then The work- the issue of revival. Ìjọ nípa ìsọjí. Àwọn aláfa. We are the cause. Báwo lè ṣe fà á rèé o? How do we cause it? At Lagos. Ní Èkó Ní CAC Igi Olúgbìn. àti Ìgbà tó Golúgbìn. wá síbí, ẹ lọ bèrè. If we want to have revival, Tá a bá fẹ́ ṣe ìsọjí, the committee of the church will sit down. àwọn á jókòó. Ẹni tó bọ̀ yìí, this is what we are going to give him. Nǹkan tá a fẹ́ fún nìyí. Ó wá ti wà lẹ̀. The fuel to run the week program. Ó ti wà lẹ̀. Èpo tó máa lò fún igbó. Baba, just give our people the word of God. Then láàrin rẹ̀, ẹ gbàrọ̀ níwọ̀nba. But when the church said, revival will run. Did I alone? Yes. The revival yóò ṣe kí ni yóò gbowó. All right. Then what are you expecting? Then the next one. K2. Àti Kétu. Nígbà tí ọba Yusufu wà ń bẹ̀. One by They one. built a mission house 103 million. A missionary will be with. Without raising money. Láyé Because the church know what to do. ìjọ mọ ohun tẹ́ Wọ́n kí wọ́n tẹ ṣe. gbówó yẹn lẹ̀. Wọ́n tẹ ṣiṣẹ́ lọ. They put down Àwọn the- náà a ò fẹ́ wàhálà náà, a ò fẹ́ ariwo náà. Ṣùgbọ́n nígbà tí a fẹ́ kíṣẹ́ ṣe, ká lọ pa iṣẹ́. Tíṣẹ́ ò bá ṣe, ẹ̀yin náà lọ sọ pé bàbá yẹn kàn jẹun ni kò ṣe kíni. Kò ṣiṣẹ́. Kò ṣiṣẹ́. Àbí kì í ṣe bẹ́ẹ̀. Èwo ló tún kù tí mi ò tí ì dáhùn. Aṣọ fine. Nípa ti aṣọ. Concerning the Let me cloth, say, ọ̀làjú náà ló tún wọnú CAC. is innovation. Aṣọ jọrọ yẹn à ń ní tẹ́lẹ̀. But we want to be like others. Cause of emulations. Yes. So abẹ́ dàbí òun náà ló fa gbogbo yẹn. Ibi báyìí mo rò pé èyí tẹ́ni síbí ó tó bí mẹ́rin wọn márùn-ún níbí yìí. Láti ẹ̀gbọ́n pé àwọn àtàtẹ̀ ní bóyá ẹ̀kọ́ láti ẹ̀ ní tó pọ̀ níbí báyìí. So ọmọ kan sọ mi ó ní dáadé ó ní cross new year mi ò ní wọṣọ eléyìí o
When we hear this one, Màá wọṣọ New one. ọdún. Kí ni ká pè yẹn? Òbí ẹ̀dọ̀ sọ̀pọ̀ tẹ pé gbọ́dọ̀ wọṣọ ọdún yẹn. Àmúdé yóò fà kọ́ni lẹ́ni. Wọ́n aṣọ eléyìí. Eléyìí báyìí kí ni kí mi ò lágbádá. Eléyìí o, aṣọ iṣẹ́ ni. So, under discipline, stand on our feet. God bless you, man. Now, àwọn tó ṣì wà ní single parenting jẹ́ wà ń bí. those people that are into this issue now, Ẹ wọnú àdúrà. go into prayers Kẹ́ẹ̀dẹ̀ gba Ọlọ́run gbọ́. and believe on God. Ọlọ́run tó ní ètò ìgbéyàwó. God that established Kó marriage, dá sí. that will intervene. Tó bá dẹ̀ wá dá sí. When he Ẹ intervene gbà bó ṣe dá sí. and accept the way he kò ní intervene, sẹ́nikẹ́ni lọ́nà. it will not mislead Mo bọ́ anybody. sọ fún màmá kan. I told the Màmá, woman, mo ní o dẹ̀ gbà kí bàbá wọlé. Kí ló ṣe? Mọ́mì, nígbà tí ọmọ ẹ̀ fẹ́ ṣe marriage, àwọn ọ̀rọ̀ agbada fún bàbá. So you better come back now on time. Come about late. Ẹ tẹ́tí wá bẹ̀. The Lord will help you. amen. Báyé sọ ẹ̀ máa fọ ọtọ ọkọ wa. Ṣé ní ọkọ̀ wa ti lé? Lóòótọ́ bàbá yẹn ti ṣẹ̀ wá. Ayé àtijọ́ obìnrin ló máa kúrò lé. Ṣùgbọ́n nísìnyí ta ló wá kúrò lé nísìnyí? Ọkùnrin ló kúrò lé. Ayé ti yí padà. Àfi kọ́lọ́ ló gbà wá. Ọkùnrin dẹ̀ mú ṣáàtì ẹ̀. Ó dẹ̀ kúrò lé fún màmá àti àwọn ọmọ. Ẹ̀yin màmá ẹ kú ìrọ̀jú o. Oh, Ọlọ́run á dẹ̀ kó wa yọ o. amen. Àdúrà ni kẹ́ ẹ gbà. You have to Ẹ be gbogbo strong. lọ́lọ́run lọ́wọ́. Put everything to Ẹ God's bá hand. Ọlọ́run dùn. Bí o bá ti fẹ́ ṣe, ẹ Do it. gbà kó ṣe bẹ́ẹ̀. The Lord will help us in Jesus' name. Amen. Thank you so much. ní báyìí mo fẹ́ pe àwọn bàbá wa Pastor Adébọ́lá kí wọ́n bá wa dá sí ní ṣókí. Praise the Lord. Hallelujah. Abala kan ni mo kàn fẹ́ dá sí o kì í ṣe gbogbo ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa tọ́lọ́run ti lò. I thank God for Tí obìnrin tí ó ń bá tí ọkọ ń bá màmá sùn àti ọmọ sùn. Ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ dá sí o. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká fetí balẹ̀ ká gbọ́. Tẹ́ńtó dé yìí la gbọ́ o. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ni. Ó ń ṣẹlẹ̀ ní àyíká. Láyìíká rẹ̀ gan ń ṣẹlẹ̀ ó ò fi èsì ni. it's happening right now. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí. This word. Ó ti ń ṣẹlẹ̀ ní ìsìn o kíyèsí o àṣírí tó tú yìí gbàgbé àṣírí mi ni kó lọ ṣiṣẹ́ lé tó bá délé kó lọ kíyèsí ọmọ rẹ kí ni ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ohun tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé àwa òbí tí í ṣe obìnrin mo fẹ́ ká ṣiṣẹ́ gan-an Our kí ni mothers, kí ni ìdí ọ̀rọ̀ mi tí obìnrin bá ṣẹ̀ṣẹ̀ jáde pé ó ti ń di ó bàlágà ó dàbí ẹ̀fọ́ tí a gbìn sí ipa odò tó bá máa jáde àbí irúgbìn tàbá gbìn tó bá máa jáde ẹ máa rí pé bó ṣe máa jáde báwo ló ṣe máa ń jáde ó máa ń jáde tògótògó tíyì tí ọlátọlá bí obìnrin ṣe rí nìyẹn o ohun tó ṣẹlẹ̀ tí bàbá yẹn fi bọ́ ọmọ yẹn sùn ni pé ọmọ yẹn rí o níwájú ẹni yẹn tó bá sùn kò ń bora ẹ máa gbọ́ mi o ọmọ yẹn torí pé ohun tójú bá rí ló máa ń lọ sí ọpọlọ tó bá ti lọ sí ọpọlọ á wá sí ọkàn màmá yẹn gangan ló ṣe nǹkan yẹn o bí lè sọ pé bàbá lè ní kan ó lè ní lọ́kàn ṣùgbọ́n tẹ́rí ẹ̀yin obìnrin tẹ́ bá ti ń di pé ọmọ yìí ti ń di pé ó ti ń bora kò ń wẹ̀ ń ta mọ́ jẹ́ ní kẹ́ ṣiṣẹ́ o between the age of 10 and 17 tó bá wọ 18 ọpọlọ ẹ̀ máa ti pé díẹ̀ but that 10 and 17 very dangerous ẹ jẹ́ sọ fún yín délé kó lọ test ọmọ ẹ ọ̀rọ̀ tí mo sọ bóyá mo ń ṣàṣírí ni wà wá rí i pé ha ìgbà wo ló ṣẹlẹ̀ àṣírí ńlá o bí o fẹ́ sọ ju bí mo ṣe ń sọ yìí mo kàn fẹ́ sọ fẹ́ yín mọ́mì ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ lọ mójú táwọn ọmọ wa tí í ṣe obìnrin tó bá sùn ẹ mo ń bọ̀ tó bá sùn ẹ mọ bó ṣe sùn má ní bàbá don't trust anybody now don't dare trust ìdí tí mo jẹ ní kò má trust ìwọ màmá ò gbà fún bàbá ó ṣèrà fún bàbá ò ní girlfriend mo kàn sọ fún ẹni o máa gbọ́ o
torí ìgbà tí èṣù bá máa lo tó bá máa wọlé a máa ń ṣílẹ̀kùn fún díẹ̀ ni òun kẹ̀ ìṣísẹ̀ kan tó bá gbé báyìí gbogbo ilé ló máa gbà kan wọ́n ò gbà ó ní bàbá ṣe o ọmọ wa ṣàyà kàkàkà ó ń wò lójoojúmọ́ màmá mo kí ọ o ó rí bí mo ṣe ń kí ọ báyìí mo ń kí ọ o ẹ kó rí rẹ kú iṣẹ́ olúwa o ọ̀rọ̀ tí mo ń sọ fún yìí àṣírí ńlá ni mo fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ wa ní ẹ̀ka ìwé torí ohun tó ń lọ ní o tètè mi ń gbọ́ ó pọ̀ sá ohun tá à ń sọ yìí ó ń ṣẹlẹ̀ gan ní ìsìn èṣù ti gba ìjọba ó kàn mọ̀ ní o ó bá yà tètè padà lọ́lé ọlọ́run á ràn wá lọ́wọ́ mo lé ọlọ́run á ràn mí lọ́wọ́. ọlọ́run ràn mí lọ́wọ́. ẹ má jà pariwo ohun tí mo ṣe dá sí ni pé ìgbà tí a ti gbọ́ kan yìí torí mi ìfẹ́ sọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ni pé kó lọ ṣàtúnṣe kó lọ ṣiṣẹ́ le má rò pé ọmọ mi mo gbẹ̀rí ẹ̀ jẹ́ kí ló gbẹ̀rí jẹ́ nígbà tí wọn náà mowó fún wọn tó fowó tàn jẹ bùrọ̀dá ẹgbẹ́ ilé rẹ ó ti ń ṣiṣẹ́ lọ o ẹ̀gbọ́n yẹn ó ti ń ṣiṣẹ́ lọ o ọlọ́run á ràn wá lọ́wọ́ yìí lọ́rọ̀ sọ. Praise the Lord. Hallelujah. Ní báyìí a ó pe àwọn bàbá wa ẹ̀dà AA Ògúnṣínà láti wá bá a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa olùdánilẹ́kọ̀ọ́ fún òní. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ọlọ́run alátúnṣe abá àtún ẹbí wa ṣe o. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àyè tó fún wa lónìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. We are grateful, sir. Lórúkọ Jésù, anointing yóò ní gbẹ. Àmín. Ìfàmì òróró yàn yẹn lórúkọ Jésù á máa di ọ̀tun lójoojúmọ́. Àmín. Ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀, ibi tẹ́ ẹ ń lọ, ibi tẹ́ ẹ máa dé, Ọlọ́run á tì yín lẹ́yìn. Àmín. Ọlọ́run àtìlẹ́yìn lórúkọ Jésù kò ní padà lẹ́yìn yín. Àmín. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ farabalẹ̀ bá wa gbọ́rọ̀ náà. A dúpẹ́ lọ́wọ́ ìjọ Ọlọ́run, lọ́wọ́ àwọn alàgbà, diakoni, obìnrin, ọkùnrin ìjọ, obìnrin ìjọ, àwọn akọrin. Ṣé rí bọ́rọ̀ yẹn ṣe wá ṣe ló ní ẹ kó ní part 1, part 2, part 3, part 4. Gẹ́gẹ́ bó ṣe sọ, a rí pé 45 minutes ó kéré lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ẹ̀yin náà ni a ti ẹ̀dúpẹ́ pé ẹ farabalẹ̀ lórúkọ Jésù Ọlọ́run á bá wa ṣe o ilé ológo tá à ń lépa a ò ní kùnà lórúkọ Jésù. Praise the Lord. Orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run wa dúpẹ́ ọba tó lọ́jọ́ òní, ògo ni forúkọ rẹ Olúwa. Àyìnyàn fún àkókò yìí, ògo ni forúkọ rẹ Olúwa. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ náà tá a ti gbọ́. A bẹ̀ ọ́, Ọlọ́run a bẹ̀ ọ́, lórúkọ Jésù a bẹ̀ ọ́. Ọlọ́run bá wa ṣe àtúnṣe. Nínú ayé kọ̀ọ̀kan, Olúwa ṣe àtúnṣe. Nínú ẹbí kọ̀ọ̀kan, Olúwa ṣe àtúnṣe. Nínú ìjọ Ọlọ́run, lórúkọ Jésù àtúnṣe tó yẹ, Olúwa bá wa ṣe. Ọlọ́run gbọ́ àdúrà, ẹ̀mí mímọ́ kó máa yẹ fi wá sílẹ̀. Olùtùnú kó máa tù wá nínú, kó máa tù wá lọ́kàn, kó máa tù wá lára. Lọ́dọ̀ Kristi ká nípìn níbẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ohun tó kàn báyìí a fẹ́ lọ gbọ́ ìfilọ̀ tí a bá ti gbọ́ ìfilọ̀ tí wọ́n ta gba àwọn ọ̀rẹ́ wa so àwọn kwaya wọ́n á fún wa ní orin àdákọ wọn àgbàgbé yín. We are just trying to be conscious of the time and the main program we are here to do. Lórúkọ Jésù á dára fún wa o. Lórí ìdúró wa á ta méje sí Ọlọ́run ẹni tó mú ká rí ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹta hallelujah ńlá mẹ́ta ó yá o.